Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn wa nílé lóko àti lẹ́yìn odi. Ǹjẹ́ ẹ ti gbọ́ pé kíni tó ṣẹlẹ̀? Àbò ló ti ṣẹlẹ̀. Náà ló ṣẹlẹ̀. Kò sí nǹkan méjì tá a tún mú tọ̀ ní wá bí kì í ṣe olùṣọ́ àgùntàn kan tí ọwọ́ àwọn àjọ tí wọ́n ń rí sí ìgbé egbòogi olóró àti ìkorò ojú sí àṣìlò oògùn lórílẹ̀ Nàìjíríà NDLEA National Drug Law Enforcement Agency. Olùṣọ́ yìí àti ìyàwó rẹ̀ mà ní ọwọ́ àwọn àjọ NDLEA ti bá o lẹ́yìn tí wọ́n ní wọ́n bá ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí kò ṣeé máa fẹnu sọ dé bí egbòogi olóró tí ó jẹ́ pé wọ́n ní ó tẹ̀ wọ́n bí 11 kilogram ni wọ́n bá ní ọwọ́ àwọn ará abínibí tí wọ́n ti tọ́jú ẹ̀ pamọ́ sí inú ọkọ̀ o. Àwọn afurasí méjèèjì ọ̀hún, ẹnìkan tó jẹ́ ọkọ náà ni Prophet Afọlábí Daniel Odonu ẹni ọdún márùndínláàádọ́ta 45 tí wọ́n ní ó jẹ́ olùṣọ́ àgùntàn ní ìjọ Celestial kan tí wọ́n pè ní Tèmítọ́pẹ́ Parish Angovi Beach ní Sápó ní ẹnu sẹ̀mẹ̀bọdà lọ́hùn ní Badagry. Òun pẹ̀lú ìyàwó rẹ̀ tó jẹ́ Success Odonu ẹni ọdún márùndínlógójì 35 ní ọwọ́ àwọn agbófinró tí ọwọ́ wọn ti bà ní àwọn tí wọ́n ń kọ̀rọ̀ ojú sí ìgbégbòogi olóró lọ́nà àìtọ́. Ọjọ́ kejì oṣù kẹrin ọdún tá a wà yìí ni wọ́n bá wọn níbi kan tí wọ́n pè ní Gbájì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹni tó wá jẹ́ alukoro àwọn àjọ NDLEA tó fi léde. Ó ní ọkọ̀ tí wọ́n ń gbé lọ ìyẹn Honda Pilot ni àwọn ṣàdédé dá dúró tí wọ́n fi rí àwọn ohun burúkú ibi tí wọ́n lọ rí tọ́jú ẹ̀ pamọ́ sí ibi tí wọ́n ti farasin sí inú ọkọ̀ wọn náà ní ọwọ́ ti bà wọ́n tí wọ́n sì ní wọ́n bẹ̀rẹ̀ sí ní gbọn ọkọ̀ wọn yẹ́bẹ́yẹ́bẹ́. Wọn gbogbo yẹ́bẹ́yẹ́bẹ́ náà lọ́wọ́ ti wá bà wọ́n o. Wọ́n ní kò ṣẹ̀ lẹ́yìn àwọn kan tí ọwọ́ ti kọ́ bà ní 30 oṣù kẹta ọdún tá a wà yìí níbi tí wọ́n ní wọ́n ti kó àwọn nǹkan tí kò ṣeé máa fẹnu sọ àwọn egbòogi olóró tí wọ́n ní bí wọ́n ti ń kó wọn máa rin ìrìn àjò. Wọ́n ní àtìgbà yìí ni àwọn ti bẹ̀rẹ̀ sí ní jẹ́ kí ìyẹ́ ọkọ̀ wò yẹ́bẹ́yẹ́bẹ́ kí ó jinlẹ̀ kó sì jìngìrì ní agbègbè ọ̀hún. Wọ́n ní àwọn tí ọwọ́ bà yìí wọ́n ní wọ́n gbé ẹnìkan tó jẹ́ ẹ̀ṣọ́ aláàbò òfegè Sunday Samuel ẹni ọdún márùndínlógójì 35 wọ́n náà gbé wọn fún jọ rìnrìn àjò pẹ̀lú 24.5 kilogram ìyẹn tí wọ́n ní wọ́n gbé tí wọ́n ń gbé rìnrìn àjò. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí ṣe wá wà bí wọ́n ní wọ́n ń gbé bọ̀ láti Sẹ̀mẹ̀ títí tí wọ́n fi gbé dé ìpínlẹ̀ Èkó ṣùgbọ́n ní ọwọ́ bà wọ́n ní ẹnu olóró ìlú o tó sì jẹ́ pé wọ́n ní Fẹ́mi Babáfẹ́mi náà ti sọ wípé ìwádìí ń lọ lọ́wọ́ bẹ́ẹ̀ ni àyẹ̀wò tó lọ́rìn ó ṣe ń tẹ̀síwájú náà wá parí ọ̀hún ní kí ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀hún tán òun làwọn tó mọnú ọdún tí àwọn ń da ọ̀rọ̀ dá sí o tí wọ́n sì sọ wípé àwọn ò ní gbẹ̀gbà àwọn sì ní fi àyè gba ẹnikẹ́ni tó fẹ́ máa dóòlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ tí ó bá ti ní í ṣe pẹ̀lú egbòogi olóró àbí àwọn oògùn ìlòkulò yìí. Àwọn tí wọ́n ń gbé rìnrìn àjò dídán ni kí wọ́n mọ̀ wọ gàù láti ọwọ́ àwọn tí àwọn jẹ́ NDLEA tí wọ́n kọ̀rọ̀ ojú sí irúfẹ́ àwọn wà báyìí. Ó ní Fẹ́mi Babáfẹ́mi tó sọ di mímọ̀ náà láti kásáré mú wá fún yín wípé ọwọ́ ti bà ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n pe hallelujah ní gbangba tí wọ́n sì ń gbé egbòogi olóró ní kọ̀rọ̀ tó lọ́tọ́ pé ọwọ́ ò bá ní tó bá lọ tó bá dé bẹ́ẹ̀ yẹn àwọn náà máa gbé ọkọ̀ bọ̀gìnì àwọn ènìyàn máa fi ọ̀rọ̀ dádì máa fi máa tọrọ ṣẹ́rí wípé Ọlọ́run nìkan òun ló mẹ́ni tó ń sìn kọ́lọ́run kó ṣàánú wa o. A ò ní ṣìrìn olùwà ò ní gbàbọ̀dẹ̀ kò ní jù báyìí lọ fún ti sáà yìí.